wọ́n bá yá ògo èèyàn lò tàbí tí wọ́n gba ògo lọ́wọ́ èèyàn pátápátá tí òrógo rẹ̀ lò mọ́. Bẹ́ẹ̀ni. Bàbá kí ló tí ó ṣe? Bàbá, ẹni tá à ń wí yóò lọ wá ẹja òjijì. Ẹja òjijì tí ń bá ń mí. Yóò wọ ẹja òjijì tí ń mí. Yóò wọ ẹja àrọ̀. Ẹja àrọ̀ tí ń mí. Ó di méjì. Yóò wá igi ifan. Igi ifan. Igi ifan. Yóò wá igi ifan. Nǹkan mẹ́ta yẹn yóò fòdìdí atare kún. Yóò wá mú igi ifan yẹn, yóò fi lé àyà òjijì. Yóò gbé ẹja aborí, yóò gbélé lórí. Yóò wá fi aṣọ funfun yí. Yóò wá lọ tọ́jú ẹ̀. Yóò lọ tọ́jú ẹ̀ fúnjọ́ méje. Tó bá dijọ́ keje, tó bá ti rí pé ó ti fẹ́ mọ yàtọ̀, ó ti fẹ́ mọ sẹ́yìn pé tí nǹkan kan bá ń rùn bì kan lẹ́sẹ̀kẹsẹ̀ náà làwọn èèyàn mọ̀. Èèyàn mọ̀ bẹ́ẹ̀ ni pé yàtọ̀ ti bá kẹ́ni tí wọ́n tọ́jú yìí. Tí nǹkan kan bá wà níbì tí wọ́n dìbà rẹ̀ síbì lónìí, tó bá ti jẹ́ pé bí ẹran tí bá ti ń tójọ́ kàtà ìjọ́ kẹrin yóò mọ̀rùn. Tó bá ti wá dijọ́ keje yóò wá lọ fi odidi atare kún, yóò wá jó. Yóò jó. Tí ó bá jó kinní yẹn tán, yóò fi sín gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sórí kèríkè ara rẹ̀. Yóò fi sín gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sórí kèríkè ara rẹ̀. Tó bá sín gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta tán, yóò mọ̀ fi yókù fọ́kọ mu. Ó parí. Bàbá pẹ̀lú ògo Ọlọ́run bá. Ló bá gba ògo rẹ̀ padà. Bàbá pẹ̀lú ògo Ọlọ́run. Bàbá bá ń pe nọ́mbà yín. 080 080 62 62 66 66 88 88 58.